Ayo Adebanjo olórí gbogbo ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹnìkan sọ̀rọ̀ ó pé ẹ ò mà lẹ́tọ̀ọ́ bó ti hùn kó mọ̀ láti sọ fọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé lágbájá ni kí wọ́n tẹ̀lé lágbájá ni kí wọ́n dìbò fún torí pé kì í ṣe ojúṣe titi yín o. Ọ̀rọ̀ yìí òun lẹ́ẹ̀ máa wò nínú fọ́nrán yìí àtẹni tó ń sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó àti tó gbà lérò. Ó pé bàbá Ayo Adebanjo ó pé ẹlẹ́tọ̀ọ́ láti dìbò fẹ́ni tó bá wù yín ṣùgbọ́n ẹ má kó wa lẹ́rú lọ sọ́dọ̀ ẹnìkan, ẹ jẹ́ kíkó wá kí wọ́n ṣe ohun tí wọ́n bá fẹ́ nínú èròǹgbà wọn. Ó sì sọ̀rọ̀ ó sọ lọ́pọ̀lọpọ̀ ó ní àwọn àwíjàre kan àti àwọn àtámọ́ àti àtámọ̀ nínú èròǹgbà tirẹ̀. Ẹ jẹ́ kájọ wo fọ́nrán yìí kájọ gbọ́n tí arákùnrin yìí tí ó ń sọ tí ó sì ń fọn tantan fún bàbá Ayo Adebanjo nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí kájọ rí i. Pa Ayo Adebanjo, the acclaimed Afẹ́nifẹ́re. Sir, ẹ ní ẹ̀tọ́ láti la ọ̀nà fún àwọn ọmọ Yorùbá. Ẹ dẹ̀ ní ẹ̀tọ́ láti la ọ̀nà fún àwọn ọmọ Nàìjíríà lápapọ̀. Sir, Pa Ayo Adebanjo. Èkejì, ẹ kì í ṣe olùlànà fún àwọn ọmọ Nàìjíríà. Ẹ dẹ̀ kì í ṣe olùlànà fún àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n ẹ ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà láti throw support fún ẹni tí ó bá wù yín fún presidency. So sir, màá rọ̀ yín ni o pé kí ẹ jókòó ara yín jẹ́jẹ́ gẹ́gẹ́ bí elder statesman tí ẹ jẹ́, torí wọ́n ní ojú ni àgbàlagbà máa ń yá, àgbà ò kì í yánu. Sir, tí ẹ bá fẹ́ campaign fún Labour Party, ẹ ní ẹ̀tọ́ láti campaign fún Labour Party, ṣùgbọ́n ẹ ní ẹ̀tọ́ láti sọ ibi tí àwọn ọmọ Yorùbá máa lọ àbí ibi tí àwọn ọmọ Nàìjíríà máa gbà, torí ẹ ń fi ọwọ́ lálẹ̀ pé Bọ́lá Tinubu ò lè jẹ president. Ẹ ń fi gbogbo ẹnu ẹ fi ń sọ pé Bọ́lá Tinubu ò dáa, pé ìmírí ni ẹ̀yin fẹ́ tẹ̀lé, ìyẹn Peter Obi. Ẹ dẹ̀ ń sọ pé ibi tí ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà lọ nìyẹn. Ẹ kì í ṣèyàn dáadáa o, Pa Ayo Adebanjo. Ẹ kì í ṣe èèyàn dáadáa sà. Ó yẹ kí ẹ jókòó kẹ́ máa jẹ iṣu àti ẹ̀fọ́ rírò tí ọlọ́jọ́ fi máa dé ni. Kò yẹ kí ẹ máa fi ẹnu láti fi tú nǹkan rú àbí láti fi ba nǹkan jẹ́, torí damage tí ẹ cause ní inú Nàìjíríà, damage tí ẹ cause ní inú Nàìjíríà òun ló ń lọ yẹn o. Ẹ̀yin àti àwọn ẹmẹ̀wà yín tẹpẹra yín ní Afẹ́nifẹ́re tí ó yẹ kí wọ́n máa pè yín ní Afẹ́nifẹ́ tara ẹni, torí àwọn kan pè yín ní Afẹ́nifẹ́ ibi. Kí ni Bọ́lá Tinubu ṣe fún yín? Kí ni nǹkan tí ó ṣe fún yín tí ó bá kí n ṣe pé aláìmoore òun ni yín? Ẹ̀yin tó yẹ kí gbogbo àwọn ará Èkó àti gbogbo àwọn ọmọ Èkó tó yẹ kí wọ́n máa sọ̀kòlù yín ni, torí ẹ̀ ń fi ọwọ́ lálẹ̀. Ẹlẹ́yin ni ẹ made Bọ́lá Tinubu as governor. Òótọ́ ni ẹ̀yin lẹ make as governor pẹ̀lú ìwà ìbàjẹ́ àti ulterior motive tí ẹ ní nípa resources Lagos State.
ìdí tí ẹ ṣe fi Bọ́lá Tinubu jẹ gọ́vnà nìyẹn ní ọ̀nà ẹ̀bùrú ẹ dẹ̀ mọ ipa tí ẹ kó, ẹ mọ ọ̀nà tí ẹ gbà láti fi Bọ́lá Tinubu jẹ gọ́vnà ní Lagos State ní ìgbà tí ẹ dẹ̀ mọ̀ dájú pé olóògbé Fúnṣọ́ Williams òun ni ó ní tíkẹ́ẹ̀tì yẹn tó dẹ̀ win primaries. Ṣùgbọ́n kí ni nǹkan tẹ́ ṣe? Ẹ pàdé àpò pọ̀, ẹ yí ìwé, ẹ gbógun ti Fúnṣọ́ Williams, ẹ fi Bọ́lá Tinubu jẹ gọ́vnà. Kí ni ìdí tẹ́ ṣe fi Bọ́lá Tinubu jẹ gọ́vnà Lagos State? Ṣèbí torí pé ẹ lérò pé ẹ lè control Bọ́lá Tinubu ni. Bọ́lá Tinubu wá fi wọ̀nyí pé òun gbọ́n ju gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re lọ. Ó fi wọ̀nyí pé òun smart ju gbogbo yín lọ. Ìgbà tí ẹ wá rí pé ẹ lè control Bọ́lá Tinubu, ẹ wá yí ẹnu padà. Ẹni Bọ́lá Tinubu ò kì í ṣe èèyàn gidi, ẹni kò kì í ṣe èèyàn dáadáa. Ṣùgbọ́n ẹ̀yin gangan Pa Ayo Adebanjo ní ẹ kì í ṣe èèyàn gidi, ẹ kì í ṣe èèyàn dáadáa. Torí pé ẹ ní Bọ́lá Tinubu control, torí ẹ ní ẹ ṣe fi ẹnu túrọ̀f. Tó bá yẹ pé ẹ rí Bọ́lá Tinubu control ni, ẹ̀yin ni ẹ bá jí gbogbo resources Èkó àbí ọ̀dọ̀ yín ni ò bá máa kó wá. Ṣùgbọ́n àwa mọ̀ yín, a dẹ̀ mọ̀ yín pé nǹkan tí ẹ rí gbà lọ́wọ́ Bọ́lá Tinubu òun ló mú yín láti máa against ẹ̀. Bísí Àkàndé, bàbá Bísí Àkàndé, ó ti tú àṣírí gbogbo yín. Ọjọ́ tẹ́ bá rí nǹkan gbà lọ́wọ́ Bọ́lá Tinubu, ẹ kì í. Ọjọ́ tí ò bá ti fi nǹkan ránṣẹ́ sí yín, ẹ lọ́mọ burúkú ni. Ọjọ́ tí ẹ bá rí nǹkan gbà, ẹ sọ pé ọmọ burúkú ni. Bísí Àkàndé tú àṣírí yín. Ó ní olè ní gbogbo yín, ó ní òpùrọ́ ní gbogbo yín, ó ní Bọ́lá Tinubu ló kọ́lé tẹ̀ ń gbé fún yín. Ṣùgbọ́n ẹ jáde, ẹ sọ pé Bọ́lá Tinubu kọ́ ló kọ́. Ẹ ní late Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló kọ́ ilé fún yín. Ẹ ní late Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló fún yín ní ilé. Ẹ ní ilé màmá yín òun ni ẹ tà. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n bèèrè lọ́wọ́ yín, kí ni iṣẹ́ tí ẹ ṣe fún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní 843 tí ó fi fún yín ní ilé, tí ó bá kí n ṣe pé resources ìlú ni late Ọbáfẹ́mi Awólọ́wọ̀ jí tó fún yín? Ẹ̀dẹ̀ gbà, ẹ̀dẹ̀ ń lò, ẹ wá fi ọwọ́ lálẹ̀, ẹlẹ́ẹ̀jà fún democracy ní Nàìjíríà. Gbogbo yín sẹ́ẹ̀tì yín, ẹ̀yin lẹ bà ìlú jẹ́. Gbogbo yín ojú òtì yín láti 1960, ẹ wo bí ìlú ṣe rí. Èwo ló sàn ní inú Bọ́lá Tinubu? Èwo ló sàn nínú Àtíkù? Èwo ló sàn nínú Òbí? Tí ẹ wá ń sọ pé obituary ni kí àwọn èèyàn tẹ̀lé. Ẹ ní tìjú sá o, ẹ ní ìtìjú, mo sọ fún yín, torí ẹ wà lára àwọn tí wọ́n bà ìlú jẹ́. Ẹ jẹ́ rán yín létí, Bọ́lá Tinubu tẹ̀ ń condemn yìí. Ní 2021, ìgbà tó dé láti United Kingdom, ẹ̀yin lẹ kọ́kọ́ lọ sí ilé ẹ̀tẹ́ lọ kí. Ẹ ṣe sọ́kàn lójú pé èèyàn burúkú ni. Kí lẹ wá dé ilé ẹ̀? Ìgbà tí ọ̀gbẹ́ni Bísí Òdúmákin tóun náà ṣaláìsí, tí Bọ́lá Tinubu bá yín ní ibẹ̀ tó wá tẹríba tó kí yín, kí ni nǹkan tẹ́ ṣe? Ẹ ṣe ránkàdédé fún ẹ ní Your Excellency. Ẹ̀yin náà lẹ wá jókòó lọ́jọ́ ìní lẹ ń sọ pé ẹ̀yin ò fọ́lò ọmọ ẹni ò kì í ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Òótọ́ ni ọmọ àlè ló máa ń fi ọwọ́ òsì júwèlé bàbá ẹ̀. Àwọn bàbá wa lẹ́kọ̀ọ́ wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní ọmọ Èkó játijàti ó sàn ju ọmọ àtọ̀húnrìnwá lọ. Òun ní pé Bọ́lá Tinubu jákujàku ó sàn ju Emiri lọ, ó dẹ̀ sàn ju Gàmbàrí lọ. Èmi ni mo sọ fún yín pé Bọ́lá Tinubu jákujàku tẹ́rí yẹn ó sàn ju Emiri, ó dẹ̀ sàn ju Gàmbàrí lọ. So ìdí èyí, àwa ará Èkó, àwa ọmọ Èkó, àgbà Bọ́lá Tinubu tọwọ́ tẹsẹ̀, torí ìgbéga Èkó òun ni Bọ́lá Tinubu fi dìde, òun dẹ̀ ló fi jáde.
gbogbo tó dẹ̀ ń tẹnumọ́ ni pé sí Lagos state yẹn òun ló present Bọ́lá Tinubu ojú tìyìn torí pé ẹ̀ẹ́dì Bọ́lá Tinubu control ṣùgbọ́n tí ayé bá ń jáyé tí ìgbà bá dẹ̀ ń jẹ́ ìgbà Bọ́lá Tinubu á jẹ president lójú yín tí ó bá dẹ̀ jẹ́ lójú yín á jẹ́ ní ẹ̀yìn yín torí ẹ̀yin náà tẹnumọ́ ẹni last leg lẹ́wà ṣé irú yín ló yẹ kí ẹ jáde kẹ máa sọ fún àwọn èèyàn pé ìmírí ni kí wọ́n tẹ̀lé ẹ ní ẹ̀tọ́ láti lè support anybody tó bá wù yín ṣùgbọ́n kò kí ń ṣe ẹnu yín ni ẹ ti ń láti condemn Bọ́lá Ahmed Tinubu torí ó sọ ó lóun ló kàn ó ní Yorùbá ló kàn so àwa láti Èkó ìwúrí ni fún wa pé Bọ́lá Tinubu ó gbé orúkọ Èkó ga ìwúrí ni ó jẹ́ fún àwa kan ní Lagos State pé Bọ́lá Tinubu gbé orúkọ Lagos State ga tọ́lọ́n bá dẹ̀ fẹ́ Ọlọ́run á gbé débẹ̀ torí ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kí èèyàn fi ilẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ṣùgbọ́n ẹjọ́ yín kọ́ ẹjọ́ Babangida ni tí ò ti mú yín